Hello, ẹ káàárọ̀, ẹ káàsán o, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín o. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́ Olúwaṣọ, èmi náà mà tún ni mo tún dé o. Pẹ̀lẹ́lẹ̀ tí mo tún rí o láti ọwọ́ Mufti ìlú Ìwó. Láti ọwọ́ Mufti ìlú Ìwó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ké sálára, ẹ bá mi ké sájèrò. Ẹ bá mi ké sí ọ̀rọ̀gún léèlà, ẹ bá mi ké sí àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn. Ẹ bá mi ké sí àwọn mùsùlùmí òdodo. Because ibi tí kí ló lòun jẹ́ Mufti ìlú Ìwó tó ń bá ọ̀rọ̀ yìí lọ, I think it's now getting too much. Ní tó sì túmọ̀ sí wípé ó yẹ kí àwọn àgbààgbà kí wọ́n look into it kó tó di pé ó máa bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ẹ gbọ́, kó tó di wípé Mufti ìlú Ìwó máa bá yí àwọn ọmọ jẹ́. Because láti ìgbà tí a ti bí mi sí ayé, mo rìn nínú Islam, mo rìn nínú Christian, mi ò bọ́ oníṣẹ̀ṣe ṣe ṣùgbọ́n mo wá láti ìdílé oníṣẹ̀ṣe ṣùgbọ́n mi ò bá wọn ṣe. A ò fi ẹsẹ̀ mi sí ọ̀nà yẹn ṣùgbọ́n a fi ẹsẹ̀ mi sí ọ̀nà mùsùlùmí, a sì fi sí ọ̀nà kírísítẹ́nì. Mi ò rí ibi tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ léèké bí wọ́n ṣe máa yìnbọn. Mi ò gbọ́ wípé ẹ̀kọ́ tí ẹ ní láti máa kọ́ àwọn ọmọ léèké òun ni bí wọ́n ṣe máa gbébọn, bí wọ́n ṣe máa yin ìbọn. Mufti ìlú Ìwó ó ti ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe máa yìnbọn. Ó ti ń ṣe training, ó ti ń kọ́ àwọn ọmọ ní training ogun. Ẹjọ́ ta ni Mufti Ìwó fẹ́ bá jà? Ṣé Mufti Ìwó ṣé ó ń bẹ lóhun kógun wọlé sí ilẹ̀ káàárọ̀ oòjíire ni? Ṣé Mufti ìlú Ìwó ṣé ó bẹ lóhun wípé kí ogun ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà? Ló ṣe ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe máa yìnbọn, bí wọ́n ṣe máa wẹ odò tí ogun bá dé. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ má jẹ́ ká wo ọ̀rọ̀ yìí níran nítorí èní kọ́ nítorí ọ̀la ni, pàápàá nítorí àwọn ògo wa, kí àwọn pípọ̀ má ba ògo ọjọ́ ọ̀la jẹ́, kó má ba yé àwọn ọmọ jẹ́, kí Mufti Ìwó kó má sọ àwọn ọmọ ọlọ́mọ di ìdàkudà sínú ìlú. Ṣé ohun tí wọ́n kọ́ òun ni? Ṣé òun jẹ́ kó yé wá ń sìn wípé bóun ṣe wà yìí òun mọ̀ bọ́yìn dáadáa pààyàn lòun? Ẹ bá mi ṣí, ẹ bá mi hashtag ẹ Mufti ìlú Ìwó. Ẹ bá mi hashtag Mufti ìlú Ìwó nítorí pé kí ni Mufti ìlú Ìwó ti dúró ní ìdúró ọ̀tá kan fún wa ní ilẹ̀ Yorùbá. Ọ̀tá ilẹ̀ Yorùbá òun ni Mufti ìlú Ìwó. Mufti ìlú Ìwó kì í ṣe ọ̀rẹ́ ilẹ̀ Yorùbá, kì í ṣe ọmọlúàbí ilẹ̀ Yorùbá, kì í ṣe ẹni tó fẹ́ ire fún ìlú Nàìjíríà. Nítorí èèyàn tó bá fẹ́ ire fún ìlú Nàìjíríà ni kò ní ní kí àwọn ọmọ ilé kéwú kí wọ́n máa practice bó ṣe máa yìnbọn. Ta ló fẹ́ yìnbọn fún? Ta ló ń kógun bọ̀ wá jà wọ́n? Ta ló fẹ́ dojú ogun kọ àwọn àti ta lọ́jọ́ ń jagun? Ṣé àwọn ọmọ ilé kéwú àti Russia fẹ́ jagun ni? Àbí àwọn ọmọ ilé kéwú àti Amẹ́ríkà fẹ́ jagun? Àbí àwọn ọmọ ilé kéwú àti Fúlàní ni wọ́n fẹ́ ja ogun? Wọ́n lẹ́ni tó fẹ́ àlàáfíà Jerusalem yóò ṣe rere. Ó fi hàn wípé ó yẹ kẹ́ lọ yẹ ẹ̀jẹ̀ Mufti ìlú Ìwó wò. Kì í ṣe ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, kì í ṣe ọmọ Yorùbá gidi. Tó bá jẹ́ ọmọ Yorùbá gidi ni yóò máa wá àlàáfíà fún ilẹ̀ Yorùbá. Kò ní máa train àwọn ọmọ, kó máa practice wọn, kó dẹ̀ máa ṣe wá sí ìta gbangba, kó máa sọ fún àwọn àáfàá bíi titi ẹ̀ wípé kí wọ́n máa kọ́ àwọn ọmọ ilé kéwú ní bí wọ́n ṣe ń yìnbọn. Ta ló fẹ́ yìnbọn fún? Oko ọdẹ wo ló fẹ́ lọ? Oko ọdẹ wo ni wọ́n fẹ́ lọ? Nígbà tí kinní tó yọ idà gan ní ojú Jésù tó fi gé etí àwọn tó fẹ́ mú Jésù, Jésù ní ti ìdẹ̀bọ àpò, ẹni bá ti pasẹ̀ idà pa ni idà la máa fi pa. Òun ń kọ́ àwọn ọmọ ilé kéwú sí bí wọ́n ṣe máa yìnbọn láti pa èèyàn. Dàtí sì wípé o fẹ́ kí wọ́n fi ìbọn pa àwọn ọmọ ọlọ́mọ. Ẹ bá mi hashtag gbogbo àwọn Ìwó community, gbogbo àwọn ọmọ tẹ, gbogbo àwọn abiyamọ tí wọ́n ju ọmọ sílé kéwú ní àkàtà Mufti tìlú Ìwó. Mufti Ìwó ti ń ti àwọn ọmọ wọn lọ síbi tí ò dáa nígbà tó ti ń kọ́ wọn bí wọ́n ṣe máa bọ̀bọ́ yìnbọn, ṣe máa yìnbọn. Tí àwọn ọmọ ìbá wá rí èèyàn fún wọn ní ọ̀rọ̀ ìṣítí kékeré, ọ̀rọ̀ ìṣítí ìkọsẹ̀, àwọn ọmọ yìí àtẹ̀lé wọn ní nítorí pé kí ni ìwọ Mufti àwọn ti sọ fún àwọn wípé àwọn gbọ́dọ̀ mọ̀ bọ́yìn, àwọn gbọ́dọ̀ mọdò ogun wẹ̀, àwọn gbọ́dọ̀ mọ bó ṣe ń fa wàhálà, àwọn gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń pààyàn. Ó sọ títí nínú fídíò yìí ló gbọ́dọ̀ mọ bó ṣe ń pààyàn, kì í ṣe kó fẹnu pààyàn. Màá play fídíò yẹn, gbogbo ẹ̀yin èèyàn máa rí fídíò yẹn. Màá play ẹ̀ máa gbọ́. Ó ní wọ́n gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń pa èèyàn. Mufti Ìwó ó ní àwọn ọmọ ilé kéwú gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń pa èèyàn. Kì í ṣe bó ṣe ń fi ẹnu lásán pa èèyàn. Wọ́n gbọ́dọ̀ mọ̀ yán pa direct ni lóbi wọ́n ní. Kì í ṣe àfẹnupa.
wọ́n gbọ́dọ̀ mọ ìbọn yìn gidi, wọ́n gbọ́dọ̀ mọ odò wẹ̀ ìkéèsì tógun bá ti dé, ibo lógun bọ̀, ṣé wọ́n bẹ lọ́wọ́ ogun ní ìlú Nàìjíríà lẹ̀. Mufti ìlú Ìwó, ẹ̀yin abiyamọ, ẹjọ́ mo fi ọ́nà Olódùmarè bẹ̀ yẹn bá wa ṣí ẹ̀ káwọn èèyàn tún kẹ́kọ̀ọ́ kí wọ́n lè mọ irú pílánì burúkú tí Mufti ìlú Ìwó tó ní fún orílẹ̀-èdè Yorùbá. Àwọn ọmọ ilé kéwú ló fẹ́ lò láti fi gbé ogun tiwa. Ẹ má gbàgbé ní bí ọdún mélòó sẹ́yìn, àwọn this same set of ọmọ ilé kéwú, àwọn náà ni Mufti ìlú Ìwó yìí ló bẹ̀rẹ̀ sí ní kọ́ ní orí pé kọ́ máa sọ wípé àwọn ò fẹ́ Yorùbá nation, Islamic nation làwọn fẹ́. Àwọn náà ló tútù tí ń kọ́ sí bí wọ́n ṣe máa kọjú ìjà sí ìran Yorùbá, bí wọ́n ṣe máa gbógun ti ìran wọn, bí wọ́n ṣe máa yìnbọn fún ìran wọn, bó ṣe máa pa ìran wọn. Èmi ò gbọ́rọ̀ ilé ìrí lẹ́nu àáfàá Ọlọ́run, mo rìn nínú ìsìlámù, mo sì rìn nínú kírísítẹ́nì. Ibo lòun ti rí ìmọ̀ títí ẹ̀? Ìmọ̀ tó ń kọ́ àwọn ọmọ ẹ̀, ṣé ó ń kọ́ wọn ní ìmọ̀ tó máa mú wọn lọ sí ọ̀run rere ni, àbí ìmọ̀ tó máa mú wọn ṣègbé sínú ayé? Ṣé bí wọ́n ṣe kọ́ òun ni? Ṣé bí wọ́n ṣe kọ́ Mufti ìlú Ìwó ni? Mufti ìlú Ìwó, ẹ lọ yẹ̀ wò dáadáa, ọmọ àlè ni kì í ṣọmọ kọ́, ẹ lọ yí ọpọlọ ẹ wò. Eléyìí wá láti wá ba ayé jẹ́ ni, kò wá láti wá tún ayé ṣe. Gbogbo ẹ̀yin abiyamọ ní ìlú Ìwó pátápátá, ẹ mọ̀ bá mi ṣí ẹ̀, ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn abiyamọ kí wọ́n lè tètè gbọ́ nǹkan tí Mufti ìlú Ìwó tó ń kọ́ àwọn ọmọ wọn, kọ́ lè mọ irú lecture tó ń kọ́ àwọn ọmọ, kí ìjà má lè ṣẹlẹ̀ láàrin ọmọ méjì nínú ilé. Kọ́ ọmọ máa rántí wípé Mufti ti sọ fún wa wípé tí ìjà bá ti ṣẹlẹ̀, ogun ti dé nìyẹn, àfi ká para wa, kì í ṣe pípa ẹnu, o gbọ́dọ̀ pa ẹni yẹn. Ẹ jẹ́ play fídíò náà, kọ́rọ̀ mi má pọ̀ jù, máa play ẹ̀, máa mútu ẹnu mi, ká farabalẹ̀ ká gbọ́ dáadáa. Mo kàn lè máa fi àjásà díẹ̀díẹ̀ sí, kò sí nǹkan méjì torí copyright ni. YouTube, Facebook, gbogbo wọn ṣe oró lẹ́nu ọjọ́ mẹ́ta, ó ti pọ̀ jù torí copyright, kó má bàa fún mi ní copyright. So mo máa fi àjásà sí. Ẹ ṣé gan, ẹ bá mi gbójú ayọ̀ sókè, ẹ bá mi máa gbọ́. Ṣé mi nílò MP báyìí? Ẹ máa gbọ́. Sáàmà ti tó kí lẹ kọ́ wọn gan, kí lẹ ń wo, kí lẹ ń ro tó gbẹ́jẹ́ sọ̀rọ̀ fún yín. Ilé ẹ̀kọ́ náà ni ẹ fi àchíf gbogbo pẹ́yẹkẹ́ gbé sára wọn. Ṣé rí àwọn ọmọ tẹ́ ẹ kọ́, àwọn ọmọ tẹ́ ẹ ń kọ́ jáde ilé ẹ̀kọ́, èmi náà jẹ́ kan bẹ̀, wọ́n sì kọ́ èmi náà, táà náà wà ń kọ́ wọn ní ìsìn. Àwọn ọmọ wọn kéré ju tí máa kéré lọ. Ìyẹn ni wípé àwọn ọmọ ṣe ọmọ tó yẹ pé wọ́n bí lọ́mọ oṣù karùn-ún àbò oṣù kẹfà, wọ́n lóṣù rẹ̀ oṣù kẹ́ni. Ǹjẹ́ ìfìwé àwọn oṣù rẹ̀ òpin ni pé tó bá ti gbé òun náà kalẹ̀ bẹ́ẹ̀ tí ó rí wọ́rọ̀wọ́rọ̀, kò ní ní stamina. Ẹ jẹ́ máa bá mi share, ẹ subscribe sí YouTube channel, ẹ jẹ́ kí gbogbo abiyamọ gbọ́, ẹ gbọ́ ẹ̀kọ́ tó sọ pé kó máa kọ́ àwọn ọmọ, ẹ gbọ́. Wọ́n ní stamina àwọn sọ̀hábà. Kí ló dé? Nítorí pé àwọn tí ń kọ́ wọn lè rúyà àwọn sọ̀hábà, wọn sì gbé mùhímọ̀ àwọn sọ̀hábà lọ́wọ́. It's a reality. Ẹ jẹ́ fún lápòjú ẹ̀ka. Gbogbo student ilé kí ó ẹ̀kọ́ wọn ní bá ṣe máa ń yẹ̀bọn. Kí lẹ gbọ́? Ẹ̀kọ́ wọn ní bá ṣe máa ń jagun. Ẹ̀kọ́ wọn ní bá ṣe máa ń wẹ̀. Ebi àdébí sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí, gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá, inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn yàn láti lé. Òun ni bóòlù yẹn ṣe máa ń mú òkun, bí ẹ̀ ṣe máa ń wẹ̀dù àti bí ẹ̀ ṣe máa ń sùt. Ókè bí wọ́n bá kọ́ lé bá ìyá rẹ̀ ọ̀mọ́, ilé kí ó mú mọ́, ọmọ ṣe ọmọ ilé kí ó kan tí ò lè sùt. Ṣé ẹ gbọ́? Ọmọ bí ilé rẹ̀ ni pé ṣé ẹ gbọ́, ẹ bá wa ṣí ẹ o, nǹkan tó ń kọ́ àwọn ọmọ ilé kéwù rèé, wọ́n ṣe máa yìnbọn o. Ẹ má gbàgbé pé báwọn Fúlàní ṣe ń kọ́ àwọn ọmọ wọn yẹn, báwọn Boko Haram ṣe ń kọ́ àwọn ọmọ wọn yẹn, àwọn ọmọ kéékèèké ni wọ́n ń gbébọn tí wọ́n yìnbọn, òun ló ti ń kọ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá yìí o. Kí ló dé? Kí ni ń rò, kí ni ń wò? Yorùbá ló yẹ yìí. Àdìmú ní ẹ̀kọ́ wọn máa dà jihadi. Ẹ má mú nǹkan tó pọ̀ jù ń bẹ̀ ju pé odò wíwẹ̀, gbogbo ọmọ ilé kí ọmọ odò wẹ̀, gbogbo ọmọ ilé kí ó lè sùt. Ẹ bá ń ta rọ́bà ní ìsìn ẹ̀yẹ ẹjọ́ fẹ́ pa o. Ẹ bá sì ń ta fà, wọ́n fẹ́ wọ́n pa òun kíákíá ni o. Ìbá gangan láyé ń lò ní ìsìn. Tọ́ ọ bá mú ọ̀fà lọ́wọ́ báyìí tó ń máa gbé ìbọn lọ́wọ́, òun ni o ti já wèrè o. Ìbá nìkan lè yẹ o. Ìbá gangan ni. Ṣé wọ́n ti gbé ìbọn jáde fáwọn ọ̀rẹ́ ẹ̀ ti wò rí ọ́ dàrú? Kí ló dé? Èyí tẹ́ ẹ̀ tòótọ́ ni. Èyí tẹ́ ẹ̀ tòótọ́ ni. Ẹ̀yin tẹ́yìn náà gbébọn wá, ẹ̀gọ́ ọmọ tẹ́ ẹ̀ sí. Tọ́yìn pé tẹ́ ẹ bá tò tọ́mọ bá ti rí ìbọn yóò ní very good.
kí ló dé wọ́n ní orígun mẹ́ta ni jihad ní tá a gbọ́dọ̀ mọ̀ ṣé orígun aláwọ̀kọ́ ká tó máa sọ̀rọ̀ jihad gẹ́gẹ́ òun ni yíké tá a lọ tá a kọ́ wọn tá a lọ tá ọlọ́run kan kọ́ a ní ọ̀tá ọlọ́run kan sọ pé wàlá tarda ankal yahud wala nasara àtàtàtà àbúrò náà kọ́ sọ pé latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahud àbí àbúrò náà kọ́ sọ máa ń pé iyaskofukum yakunu lakum àbúrò náà kọ́ tó sọ fún wa yìí pé nusratul anfal ọlọ́run ní kayfa wa yazharu alaykum kayfa wa yazharu alaykum ọlọ́run ní sẹ́yìn máa tó lè ṣe yín tí wọ́n bá fi lè ní upper hand lé yín lórí a máa ní upper hand lé yín lórí la yarkubu fiikum illa wala din wọ́n máa parí dànù ní wọn àmì sọ pé àwọn ọmọ ìrí kan àbádé kan bẹ láàrin àwọn àti wọ́n parí dànù ní wọ́n ní aláwọ̀kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ yìí ẹ̀kọ́ wọn lọ́tà ṣe gbọ́ṣẹ́ kọ́kọ́ àwọn ọmọ lọ́tà wọ́n mọ̀ túmọ̀ ìbọn tẹ́ ń kọ́ wọn àdìsítàrà bí sọ̀n wọ́n mọ̀ túmọ̀ ẹ sọ wọn pé ọ̀tá rè kí ni ń bẹ lọ́wọ́ ọ̀tá ìgbà bọ́ǹbù atomic bomb. ṣe gbọ́. ọ̀tá tí o ti start ogun gan ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tá a bá mọ̀ ẹ̀rù ọba wa á ní ọlọ́mọdé àwọn ọ̀tá yóò start ogun ṣé kiri yóò ti start ogun àbí bẹ̀tì lónìí tí kiri yóò bá start ogun tó ti gbogbo sukùl rẹ̀ pa tó ti gbogbo hospital rẹ̀ pa ṣé ìlú ṣe àlẹ́ káàró òjìrò lónìí tí gbogbo àwọn dókítà tí wọ́n jẹ́ àti nọ́ọ̀sì tí wọ́n jẹ́ Christian tó bá withdraw lọ hospital nǹkan ṣe ilẹ̀ Yorùbá because ààrẹ tó tàkà fi lè replace ẹ̀ èyí tí ó ti jagun Ọlọ́run pè wá pé àwọn tí ó ti jagun èyí tó bá ṣíwọ́ sí adó àbẹ̀lẹ̀ kan tó ti mọ̀ pé wọ́n ọba yẹn jagun ó ti múra yín lẹ̀ abẹ́ẹ̀kọ́ ni àṣàṣù àwọn ní pé ma'rifatul adu ẹbí sí ọmọ pé ọ̀tá rè dédé bọ́ọ̀lù ṣe wí àdúrà rẹ̀ ṣe wí. ìtẹ́lẹ̀ kejì àlẹ́ ìdáàd tábà ti mọ̀ pé ọ̀tá wà ká múra lẹ̀ àṣẹ ní ìdáàdù àṣẹ ní kámọ̀tá àbí ọ̀rọ̀ náà kọ́ kó já mọ̀tá ni ọ̀rọ̀ ọlọ́run ló ṣàlàyé ọ̀tá fún ọ̀rọ̀ náà ní ẹ má rò bí báyà gbígbé kan àbí fámìlì kan lè parí pọ̀ lọ́wọ́ ayé ọ̀rọ̀ ọ̀tá lẹ̀ wọ́n bá yín sọ̀tà kú ni o. ṣé ẹ gbọ́ṣẹ́ àwọn ẹni tó tẹ̀ kọ́ àwọn ọmọ lọ sọ́dọ̀ kó bá yín kọ́ wọn ní kéwù ẹgbẹ́ kan tó ń kọ́ àwọn ọmọ kò kọ́ wọn lálàáfíà àti ọ̀tá àtòkù. wọ́n sì máa bá yín jagun ní agbẹ̀yẹrù dúkú àndìní àfi tí ìgbà bá tó bá yín tó bá tó bẹ̀ sí yín jẹ́ tí ẹ lè yín padà bí ẹsẹ̀ ìgbà tó kọ́kọ́ ṣètò yìí náà orígun aláwọ̀ ti dúró bí jihad ṣe ẹgbẹ́ ẹni tí Ọlọ́run bá sọ pé wọ́n máa bá yín sọ̀tà ni wọ́n máa bá yín jà ni táwọn ẹ̀rọ wọn mú ẹ bá wù wọn ràn ẹ bá wù wọn ràn ìbá àwò àbí ẹ̀gbọ́n náà kọ́kọ́ kù kí amáyìndì wa táàfin mọ̀ túmọ̀ àṣàṣù àṣàní àbí kí ni àṣàṣù sáni òun náà ni pé wà á dùn lẹ́hún mọ́sàkàtò wọ́n èjà kùránì ní ẹmúra lẹ́ẹ̀dì wọn lọ́jọ́ tí wọ́n bàjá ó ní wọ́n jà wà á dùn lẹ́hún mọ́sàkàtò àṣàṣù sáni ẹ̀kẹ́ta وقاتلوهم كافة كما يقاتلونكم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم أنا أي مؤمن أنا بابي تقول لكم إيمان ní asas ẹ wá lè gbàgbọ́ mo ra ẹ̀mí yín àti owó yín ẹ bá mọ̀ pé ẹ̀bùn mi lẹ́mìí yín ilé ayé yẹn ẹ̀bùn mi pé ẹ̀bùn tí ilé ayé máa gbà Ọlọ́run ẹ sì bùn mi ní gbogbo tẹ́ kójọ lẹ́yìn náà ní dúkìá ẹ tẹ́ máa ṣe eré ojúmọ́ rẹ̀ rí o yuqatiluna fi sabilillah ẹ jagun ni o èèyàn pa wọn wọ yòókùtàlù nàbí àwọn náà ó sì pa yín kí ẹ ṣe pé mo ní kẹkẹ fẹnu wí o ẹ pa wọn káwọn náà pa yín. kí lẹ gbọ́ tó sọ kì í ṣe pé òun ní kò fẹnu wí kó pa wọ́n káwọn náà pa wọ́n. tí wọ́n bá bá wa jà á bá wọn jà. ẹgbẹ́ ohun tó kọ́ àwọn ọmọ pa wọ́n káwọn náà pa wọ́n. bá wa jà. ẹ wo bó ṣe waste life àwọn ọmọ ìgbọ́ púpọ̀. ṣé ìgbà tá a bá wá ní àṣàṣù mẹ́tẹ̀ẹ̀ta kí ni a fẹ́ pè ní jihad kí ni tá à ń ká àyà jihad today gbogbo ọmọ ilé kí àti àwọn tí ń gbọ́ wá sí tábà ti káyà jihad sí ẹni tí ń tún sí ni wá sí. Ọlọ́run ní wajahidu fi sabilillah bi amwalikum wa anfusikum wọ́n ní bí ká lọ wá sí bí ká ṣe wá sí. ìtí wọ́n tún sínú ó tún lógun gan tó ṣàlàyé ogun bẹ́ẹ̀ lọ wọ́n bọ̀ wọ́n àrọ̀ sí wá sí. kí ló dé tó tó pé àlò practical jihad yẹn kí ni practical wàhídù ẹ̀múra alẹ̀ ọmọ ilé kéwù tí wọn bá kọ ní àṣàṣù mẹ́tẹ̀ẹ̀ta tá a wí mọ́nájú lé kí wọ́n change ọmọ tí sì ń bẹ́ lé pé blue skin yóò change ṣùgbọ́n ta ní ọkọ̀ ta ní
ta ni ó wà nínú ẹ̀ tí ń gbé inú ẹ̀ tí ọkọ̀ tí ó fi mọ̀. ṣé Yorùbá mi yìí ṣòwò nípa bẹ́ẹ̀ àṣàṣù aláwọ̀kọ́ fún alimudarisu nàjẹ àti tọ́líbù nàjẹ torí pé tí o bá ti sí mudarisu nàjẹ kò lè ṣe tọ́líbù tí ó wà kíni o nàjẹ àṣàṣù aláwọ̀kọ́ òun náà ní kíni o alìmán mo sọ fún pé ìmánì ẹ chẹ́ẹ̀kẹ́ síbi ìfẹ́ téèyàn ní sọ́lọ́hun tí kò sí ìfẹ́ kankan tó lè gbà wọlé ìfẹ́ téèyàn ní sí Islam ìfẹ́ téèyàn ní sí Islam kò kọ́ máa hàn lára àwọn èèyàn tẹ́ bá ti ń rí lára ọmọ ẹgbẹ́ nìsín òun náà tó ẹgbẹ́ mi nìsín òun náà tó ìfẹ́ téèyàn wá ní síbi tí ọmọ pọ̀ ń lọ ẹgbẹ́ mi nìsín ìfẹ́ tó ní síbi tó ọmọ pọ̀ ń sìkẹ́ni ọ̀ ń lọ àtàkùnléyà rẹ̀ ń pa rẹ̀ òun gangan ni à ń pè ní ìmánì o ìmánì ṣe pé ọgbọ́n lásán kí lọ́lọ́run fẹ́ ọ̀nà ìyòsì yọ̀rọ̀ wà láàdí ní olè ọ̀fẹ́ kí Islam prevail kó borí gbogbo ẹ̀ṣẹ̀ lónìí wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ ẹ fi ayé wálẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ kí wọ́n sọ pé Islam prevail ẹ bọ́ sí láì health ta ló prevail ní láì health ṣé Islam ní àbí Christianity ẹ bọ́ sí láì technology in Yorùbá land today tó ju wá táyì ta ló prevail ní láì tẹ́ bá ń tọ́jú èèyàn hospital doctor ta ló prevail ta ló wà lórí ara wọn àwọn náà wà lórí wọn ni àwọn náà wà lórí wa. ṣé ẹ gbọ́ ẹ̀kọ́ tẹ̀ ẹ̀kọ́ kúkú òun ni máàmù ní ìfúntì ìlúgbò ló ń kọ́ àwọn ọmọ lọ́wọ́ ẹ̀kọ́ kúkú ẹ̀kọ́ tẹ̀ ẹ̀kọ́ bẹ́nìyàn ṣe máa bá nìyàn jà ẹ̀kọ́ bẹ́yàn ṣe ní báyọ̀ ṣe ẹ̀kọ́ bó ṣe máa fagídí jó lórí ẹ̀kọ́ bó ṣe máa gbébọn ẹ̀kọ́ bó ṣe máa jagun ẹ̀kọ́ bó ṣe máa pààyàn ẹ̀kọ́ bó ṣe ní gbà fún èèyàn kan ìbájọ́lọ́gbọ́n ló fẹ́ ní ẹ̀ṣọ́ lórí ilé ẹni bí bó ṣe ní gbà fún ẹ̀kọ́ tó kọ́ wọn nìyẹn o. ṣùgbọ́n tí ọba wà lórí wọn tọ́ba ìwà ìsàlẹ̀ wọn ni ọ wà tí ì tán. nẹ́tọ̀ ìsìláàmù yẹn ṣe kí ni o kì í ṣe kọ́ máa wà sálẹ̀ ìwà ń sàlẹ̀ rẹ̀ ìjò tán rẹ̀. àwọn ọmọ kéékèèké ló lẹ́kṣọ̀ yẹn o. lọ́gà ó yẹ yá bẹ́ẹ̀ yìí. ṣe gbọ́ àwọn ọmọ yẹn ó yé wa àwọn ọmọ kéékèèké. níwà fásitì ní mẹ́rin tó kù. kẹ wo poison burúkú tó fi sínú ayé àwọn ọmọ yẹn ó kó ṣe poison máa yẹ. ìrántí lérú ìmọ̀ràn tí mo wí kò lè ní mẹ́rẹ̀ẹ̀rin yòókù kò lè ní. ẹlẹ́ẹ̀kejì tẹ gbọ́dọ̀ rí bíi fásitì ni pé tó bá jẹ́ pé lóòótọ́ ọba ń kọ́ mọ dandan ni yóò máa ṣe wá sí. ustaz tẹ bá ti rí tí ọba ti jẹ́ dáhìá wòyísù mọ̀hálì máa ń wà dáhìá níṣẹ́ rí kákọ́ mọ́ àti ká ṣe wá sí kankan náà tó bá wá lù wọ́n yọ kakọ́ ọmọ kúrò lára wá sí wàláì àfáwọn nǹkan ti ṣe nù. so gbogbo àfa àtẹ bá rí tí ìbá ṣe wá sí ẹgbẹ́ rẹ̀ nǹkan ṣe mọ́ ẹ̀ olúwa ọmọ sọ fún yín o ikọ́ ọlá ààyè tiẹ̀ lọ́tọ̀ ìṣèwáàsí ọlá ààyè tiẹ̀ lọ́tọ̀ torí ẹni tí ń ṣe wáàsí ní tí ń dà láàbò ààbò ní ìsìn ẹ jẹ́ ń padà síbi ìgbàgbọ́ òun ló fi ń jẹ́ olùkọ́. ẹ máa gbọ́ ẹ tún máa gbọ́ bí tó tún gbà ọmọ lọ́mọ lọ́wọ́ ẹ̀yìn abiyamọ ṣé èèyàn lélẹ́yìí èèyàn tí ó wàásù àlàáfíà èèyàn tí ó wàásù báwọn ọmọ yẹn ṣe máa lo ìfẹ́ kò wàásù bó ṣe máa wà nínú ìrẹ́pọ̀ bó ṣe máa doyè oníjàgídíjàgan bí wọ́n ṣe máa pa àwọn èèyàn bí wọ́n ṣe máa ṣe àfẹ̀mí ohun tó ṣe wá sí nìyẹn o ṣẹ́rí pọ́ńpà yẹn jẹ́ lélẹ̀ ṣẹ́rí pé ọ̀tá ọmọ Yorùbá gidi òun ni Mufti ìlú Ìwó. àrẹ́bì ó ń sàárẹ̀ lọ́wọ́ ló gbé ọmọ ogun pé ẹ lọ jagun ẹ máa lọ sáà. ṣé ti gbọ́ ọ̀rọ̀ bí ogun ẹ̀yin yọ ẹ tètè ẹ fura sọ́wọ́ báyìí ó ní bad mission pẹ̀lú Nàìjíríà ó ní bad mission láti kó ogun ja ìlú yẹn pẹ̀lú àwọn tó kó wá níjọ́sí àwọn kí ló ti pa àwọn pípù yẹn àwọn bòròró tó kó wá wọ́n ní bad intention sí ìlú yẹn. orí ààrẹ làrá bí wà tó fi wọ́n máa lọ wọ́n lọ ja àwọn ọ̀tá lógun ní sam torí pé rúyà àdẹ́bí ni pé Islam wó di sam rúyà ọlọ́run ọba àlejò ọlá ni pé yóò wọ àlàdínì kò lè àlàálẹ̀ kò lè. àwọn wo wá lọ́ọ̀tà táwọn kọ́ àwọn ilé kan lọ bá jagun bí kò ṣe àwọn Christian àtòníṣẹ̀ṣe
kí Nàìjíríà ṣàlè di 1 million pẹ̀lú àwọn mo fẹ́ rántí Taban àwọn Taban tó kó wá. ìgbàgbọ́ tẹ́ pé tí ẹ̀ bá takò yóò wọ́n náà lọ ni. bí Taban dẹ̀ lọ pé wọ́n dà pé Taban bí nǹkan ni wọ́n. tí ọba ti wá sí fún stars kò sí bó ti fẹ́ sọ sí i. ṣé wá rí òun ni ó bí ọba ti ń pọmọ lẹ́kọ̀ọ́ sẹ́rí àfáàtì ọba ti ní kan ṣe lọ́nà pọmọ lẹ́kọ̀ọ́ yóò ṣe yọ sọ àfáàwà láì ní kan ṣe ni. ṣé ìwọ̀n pé ẹ tó bá ní kan ṣe kí ń wo àwọn ọmọ pé tí mo fẹ́ kí wọ́n dàrí ìfẹ́ rúyẹ̀ islamiyà níta fẹ́ lu àwọn ọmọ fún ó wù ọ́. ẹ máa gbọ́ o. bàbá tí ń kọ lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ pẹ́kọ̀ọ́ rẹ̀ tó ń kọ owó ní kó tó àbí wọ́n tún wá máa fọwọ́n kankan rọ́ lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa ó lè stand dáadáa rí. ó ní fún ọmọ ńlẹ́rùn náà outside ìgbà tó ń kọ lẹ́kọ̀ọ́ tó bá tún kọ lẹ́kọ̀ọ́ tán ó tún máa tó ti ẹrù lẹ́yìn ìgbà tó kéré torí ó ní nǹkan tó dé tó fi ń kọ lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n ó ní nǹkan tó dé tó fi ń kọ lẹ́kọ̀ọ́ náà wàsá ìlú ìwòsàn ìlẹ̀ gàyà. tó o ní jẹ́jẹ́ láti akọ lẹ́kọ̀ọ́ tán ọ̀ wá ní ro ọkàn mi àìró nǹkan mi ní òfin fawáàsì. tó o bá àwọn kan bẹ ní àwọn olùkọ́ tó kọ́ fẹ́ káwọn olùkọ́ àwọn ọmọ student wọn dà ẹ̀jẹ̀ pàdé irú wọn rí o ó ní bọ́ ṣe fẹ́ kí student orí tó bá kọ alẹ́kọ̀ọ́ tán wọ́n á máa rojọ́. ẹ wo gbà tá a lọ gbá tá a lọ máa àkàrò wá àkàrò tẹ pé kì í sọ̀rọ̀ lásán o tó pé òórùn tí wọ́n fẹ́ gbọ́ lára àwọn ọmọ wọn gbọ́ láwọn àfa àwọn yẹn. kí ló owó tó fẹ́ gbọ́ lára àwọn ọmọ tí wọ́n gbọ́ wọ́n fẹ́ gbọ́ bí wọ́n ṣe ń kọ́ wọn bọ́ ṣe ń jagun bọ́ ṣe ń pààyàn. ṣùgbọ́n èmi máa ń jẹ́ ìgbádùn ẹ̀jú ẹ̀kọ́ tí wọ́n máa ń kẹ́ni tí wọ́n máa kọ́ wa lọ especially bí àwọn olùkọ́ bíi mẹ́rin kan. olùkọ́ aláwọ̀kọ́ òun tí máa ń sọ ohun tí mo máa ń rí ni pé ó máa ń sọ fún akúrò nàìjíríà ọkọ̀ jáde tẹ́ ẹ sí kíni tẹ́ ẹ wà yìí. olùkọ́ ẹlẹ́ẹ̀kejì òun máa ń rojú àwọn onímọ̀ bíi ẹsí bàwáyé ẹ̀ka pẹ̀lẹ́t èyí ṣe tí ń pọ̀ lásán ní yóò máa rò lẹ́jọ́ rárá yóò àkọsọ yóò fi ilẹ̀ náà yóò tó máa gbà mọ́ràn lẹ́yìn yóò ní táìmù tó fi lè bá sọ̀rọ̀ ní ẹnu píríọ̀dù iṣẹ́ rẹ̀ yóò pè é fọ́rọ̀ mi ní ìgbà mi abẹ́ẹ̀kọ́ ni ó ní dèdè tí ń wò nítorí ó sì ń wò ẹ̀pọ̀ tí wọ́n ní kẹ́ ẹ plant ẹ̀ sára ọmọ àbí ìwọ náà wọ́n ní ọkọ èyí ṣe náwó lásán wọn ní kọ́ ọmọ ọgbà èyí ṣe náwó lásán èyí wọ́n ní sọ́rífù ní ọkọ èyí wọ́n ní bàlágà ní ọkọ èyí wọ́n ní gbani kọ́kọ́ automatically páàtì ní ọ́ ìwọ́n tó sì jẹ́ páàtì nǹkan tó wù ọ́ ni wípé dèdè bó ṣe fẹ́ kọ́ ọmọ wọn ó sì kéde kó tó rè ìyí ó wà á kí ló yẹ kí ó jẹ́ fún àwa ibi ìsìláàmù ló ní tẹ̀dírísù àbí. kábíyèsí o. ìsìláàmù ló ní tẹ̀dírísù. ẹ wo àṣírí lọ́nà bó ṣe ń ṣe àwọn ọmọ ọlọ́mọ lọ́nà. ọlọ́run kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ táàrí ìsìláàmù lára rẹ̀ ṣé yẹ kára wá balẹ̀. ìsìláàmù wo ló fẹ́ rí lára ẹni tó kò bọ́ ní ọmọ bó ṣe ń pààyàn ọmọ bó ṣe máa jó lórí. àdá àlùmọ̀dárẹ́sì. ibi tó lọ bá tilẹ̀ ńlẹ̀ kó takú pèsè àfikún òun ga ni. مؤمنا بعمله لله عز وجل مخلصا فيه ولم يكن داهيا لا ينجح أول يجي داعيا ألا كذا هنا الإخلاص وبعد ياتوسي هو مخلص ẹgbẹ́ mi sè mo ń lẹ́sìn pé gbogbo nǹkan táwọn máa ṣe kọ́ máa ṣe torí kiri o ọlọ́run mo ń retí èrè lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ mi lẹ́sìn tí ọba fi ìkíláàsì lẹ̀ ọ gbàgbé dáwà ó sì gbàgbé ẹni gbogbo ayé òun ọ̀run òun ni mufti ìlú wo ọba ayé jẹ́ gẹ́gẹ́ irinṣẹ́ sátánì òun ló jẹ́ láàrin àwọn mùsùlùmí irinṣẹ́ sátánì òun ló jẹ́ ìlú wo irinṣẹ́ burúkú ni. àmọ́ àǹfààní tí ó rí lára àwọn ọmọ tí wọ́n máa dọ́gbọ́n gbà lọ́wọ́ wọn. ṣé ń gbọ́. iṣẹ́ rẹ̀ tí kò ti bàjẹ́ olúwa náà jì ọmọ tí ń kọ̀ náà gangan kò lè jẹ́ kankan. ṣé ń gbọ́ ṣe. ẹlẹ́kẹta olùkọ́ máa ń ní nafsun tawil. ẹ̀yin ìyá mi bàbá mi ò fẹ́ kí fídíò mi ò fẹ́ kó gùn jù. mi ò fẹ́ kí fídíò yìí mi ò fẹ́ kó ṣe kíni mi ò fẹ́ kó gùn jù. ẹ̀yin olóye onímọ̀ ẹ̀yin àáfàá gidi ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa sọ sí ọ̀rọ̀ tí Mufti ìlú Ìwó
tó sọ yìí ẹ bá wa sọ sí ṣé bó ṣe yẹ kó rí nì ṣé bó ṣe wà nínú alukoran pé kí wọ́n ṣe máa kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ṣé òun ni mufti ìlú Ìwó ṣé bẹ́ẹ̀ ló ṣe ń kọ́ wọn kò kọ́ àwọn ọmọ ní bí a ṣe lè gbé ìgbé ayé àlàáfíà láwùjọ bí tí a bá wà kò kọ́ wọn bí a ṣe lè wá àlàáfíà fún ìlú wa bí kò ṣe láti lè jagun láti lè gbébọn láti lè pààyàn ó dẹ̀ tún hàmà ẹ̀ ó tún kọ́ka ẹ̀ wípé kì í ṣe pípa àfi ẹnu lásán pa pípa tòótọ́ kẹpa onítọ̀ báyìí kẹ́ ṣe bìsímìlà bí àwọn kidnapper ṣe ń ṣe bí àwọn Fúlàní ṣe ń ṣe bí àwọn Taliban àbí kí ló ń pa àwọn pípọ̀ yẹn bí wọ́n ṣe ń ṣe tó máa ní sẹ̀ríà lọ tó máa pa àwọn èèyàn lọ́wọ́ ara wọn ẹ̀ṣẹ̀ kékeré wọ́n ní sẹ̀ríà lọ ni wọ́n á ṣe bìsímìlà wọ́n á pa ẹni yẹn nǹkan tí Mufti Ìwó tó kó àwọn ògo ọjọ́ ọ̀la wa nìyẹn nǹkan tí Mufti Ìwó tó kó àwọn ọmọ ológo àwọn ọmọ olóríire àwọn ọmọ alálùbáríkà ní ìlú Ìwó nìyẹn o ṣé eléyìí tọ̀nà ṣé ó da bẹ́ẹ̀ kò kọ́ wọn nìkan bí a ṣe ń mú àmúmọ́ra bí a ṣe ń gbà fẹ́ni tọ́lọ́run bá gbé sípò bí kò ṣe bí wọ́n ṣe máa yarí ó ní láti máa jẹ́ kó yé wọn wípé mùsùlùmí ò ṣẹni tó máa wà sálẹ̀ wọ́n gbọ́dọ̀ máa fi gbogbo ọjọ́ iye wọn kọ́ máa fi jà fókè owó ọwọ́ wọn ò tó kọ́ máa fi gọ̀ǹgọ̀ fà kọ́ máa ṣèṣe wípé yes ọ̀gá ni mí olórí ni mí mo fẹ́ dé ipò gíga mo fẹ́ dolórí bí òun náà ṣe ṣe ní ìlú Ìwó sì yìí tó sọ rẹ̀ dọba sí ìlú Ìwó tó sọ Àkànbí sábẹ́ chíà tó sọ Àkànbí Rasheed sábẹ́ chíà tó sọ di àkísà ẹlẹ́gbin tó fi nu wọn tákànbí ò tó bẹ́ẹ̀ wọ́n bí re kó sọ̀rọ̀ níwájú ẹ̀ ó máa rán àwọn Taliban ní kọ́ wá bá ní pálásì wọ́n á na Àkànbí bíi àgbàgbé iye pásù igbó tó ń fa èdè àgbàgbé iye igbó tó ń fa èdè nítorí pé kí ni òun náà ti jẹun tí ò yẹ kó jẹ gbogbo ohun tá à ń sọ nìyẹn tó lé ẹ correct àwọn ọba nígbà táwọn ọba bá ṣe tó rọgẹ tó wálé láti correct wọn àwa ò bú ọba àyájú sọba arọba fi lọ bá pàṣọ àwa ò dẹ̀ tí ì fẹ́ kú èmi ò tí ì fẹ́ kú mi ò bọ́ bá ṣùgbọ́n Àkànbí ti wà under the carpet lọ́wọ́ Mufti ìlú Ìwó ó ti try sí under the carpet ó ti sọ di àkísà ẹlẹ́gbẹ̀ẹ́ tó fi nulẹ̀ ẹ wojú ayé lóde gbogbo ẹ̀yẹ ọmọ Yorùbá ẹ̀yà akọni kò kọ́ wọn bí wọ́n ṣe máa ní ìmọ̀ bí wọ́n ṣe máa kàwé bí wọ́n ṣe máa fi ìwé ṣe gidi ẹ lọ sí China àwọn ọmọ kéékèèké àwọn ọmọ 4 years 5 years wọ́n ti ń ṣe practical òun kọ́ àwọn ọmọ bó ṣe máa yìnbọn bó ṣe máa jagun bó ṣe máa pààyàn ló kọ́ àwọn ọmọ èyí tẹ̀ ń jọmọ sílé kéwú àwọn rádaràda báyìí ẹ má jẹ́ kó ba ayé àwọn ọmọ yín jẹ́ ẹ má jẹ́ kó bògùn àwọn ọmọ yín jẹ́ ẹ má jẹ́ kó rán àwọn ọmọ yín lọ síbi tí ò dà kó sí ogun tó fẹ́ wọlé sí ìlú Nàìjíríà ogun ò lè kó àwa ní ilẹ̀ Yorùbá ò jagun àwa ò jagun kó má kó àwọn ọmọ bí wọ́n ṣe máa jagun àwọn ọmọ òríṣẹ́ wọn rí léwe lọ́wọ́ rí kankan ṣe ó fẹ́ lò wọ́n fún irinṣẹ́ Sátánì láti lọ́ọ́ fi jagun láti lọ́ọ́ fi pààyàn olórí búníẹ̀mù fún tí ìwé bá mi hashtag ẹ̀ ọlọ́wọ́ ò sì ní fire fún ẹ àtúbọ̀tán ẹ ní ìlú wo yẹn ó máa korò ju wọ́n lọ ni àtúbọ̀tán ẹ ní ìlú wo ó máa korò ju wọ́n lọ ni pẹ̀lú gbogbo lẹ́kṣọ̀ rádaràda tó ń fún yàn ẹjọ́ ẹ sọ fún mi ẹ̀yin onímọ̀ ẹ̀yin ìyá yìí bàbá ẹ̀yin akíkanjú ènìyàn ẹ sọ fún mi gbogbo lẹ́kṣọ̀ tó gífù ṣé ó pe àwọn èèyàn wá sínú ẹ̀sìn Islam ṣó gífù lẹ́kṣọ̀ ìṣítí ṣó gífù lẹ́kṣọ̀ tó jèrè ọkàn àwọn èèyàn gbogbo ọjọ́ ayé violent lecture ló máa ń gífù lẹ́kṣọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ burúkú ló máa ń jáde lẹ́nu Mufti ìlú Ìwó ẹ̀yin ọmọ Ìwó ẹ̀gọ̀ kí ló dé tẹ wá gba wèrè lálejò ńlóye ẹ̀yin ọmọ Ìwó ẹ̀ ṣọmọ rádaràda kí ló dé tẹ kẹ́ran mérò tẹ gba síwí ní asídẹ̀mádẹ́ lálejò nílùú yín tẹ wá jẹ́ kó máa da orí àwọn ọmọ ọlọ́mọ ọdún kó máa tọ̀nà ọpọlọ wọn upside down ọlọ́wọ́ ní fún ẹ ṣe èyí ta tún rèé o látẹnu Mufti ìlú Ìwó o tó ń kọ́ àwọn ọmọ ilé kí bọ́ ṣe máa jagun bọ́ ṣe máa gbébọn o kí gbogbo ayé gbà wá lọ́wọ́ Mufti ìlú Ìwó ẹ má bọ àwọn ọmọ láyé jẹ́ ẹ má bọ ògo ọjọ́ ọ̀la jẹ́ ẹ má kọ́ wọn ní ìkọkúkọ kò sọ́mọ tó máa jagun bógun lọ ó tún sọ wípé tó bá payé ẹ pa wọ́n ẹjọ́ máa para ayé ni ní ìgbọ́wọ́ ẹ̀ rí o kò wá ìyè fún àwọn ọmọ lọ́mọ olórí burúkú ẹ̀ Mufti ṣe Òkóbódé ò bímọ sọ fún mi Òkóbódé ò bímọ ò lè lọ káwọn ọmọ títẹ bọ́ ṣe jagun kọ́ bógun lọ kọ́ kú sójú ogun kò sọ́mọ alálùbáríkà ilẹ̀ Ìwó tó máa kú sójú ogun kò sọ́mọ ológo ìlú Ìwó tó máa kú sójú ogun wọn ò ní bógun lọ ọ máa rógun lò wọn máa pẹ́ láyé ṣe tí ó jẹ ayé lóde ṣe ti ríṣẹ́ báyìí sí ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru ọmọ ọlọ́mọ ló ń kọ́ bọ́ ṣe máa lọ kú sójú ogun yìí
bó ṣe máa pa àwọn tó máa pa àwọn náà ó kọ́ wọn bó ṣe máa pa àyàn tó dẹ̀ máa pa àwọn náà. Can you imagine? Ẹ̀yin èèyàn ẹ̀dẹ̀ pẹ́lẹ́ ní onídáwà ẹ pé ní wàlíyà ọlọ́run wàlíyà àná òun ni Mufti Ìlúwo bó ṣe jẹ́ ní ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ má jálélé wa lórí ẹ̀yin tẹ́ renovate ilé ilé pákó sí ní ilé ìlú òyìnbó kọ́ má jálé mi lórí kọ́ ṣàánú mi ẹ̀yin tá à ń sọ lọ ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ bá mi subscribe sí YouTube channel mi kẹtọ notification bell yín kẹ́dẹ̀ fún wa ní top up sórí program ẹ bá mi share ẹjọ́ torí tọlọ́run ṣẹ́rí awareness là ń create kò sí fún nǹkan bí ta bá sọ pé ẹ bá wa share awareness rẹ̀ ilẹ̀ tún wo orí ilé àìmọye àwọn ọmọ tó máa fall into that trap àìmọye àwọn ọmọ tó yẹ pé ogun máa gùn wọ́n ni ẹ̀gbọ́n Mufti ti sọ fún wa ẹni bá ti ṣe kíní kan kárí ìpa wọn lẹ̀ ọ ti ní àrẹ̀mọ̀ múra ogun sílẹ̀ bó bá mi jà ń bọ̀ ọ̀jà dé ara ohun tí Mufti kọ́ wa nù ká ní imagine. So ẹ bá wa share awareness ni káwọn òbí lè mọ̀ ẹ bá wa share ẹ bá wa jù ibi tẹ́ bá ti ń jù adọ́dọ̀ àwọn tí wò ó àwọn náà lè mọ̀ irú tó ń kọ́ ọmọ wọn nílé wọ́n á lè mọ̀ pé kọ̀kúkọ̀ gbáà ni Mufti Ìlúwo kọ́ wọn ojú òní tí ìyẹn ṣe ogan yes ká wá padà sórí product táǹtà lórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rà àwọn product tá à ń polówó nítorí tí ẹ̀ bá máa rà á ni wọ́n á ti withdraw advert kúrò lọ́wọ́ wa àní polówó mọ́ Lady K ò ní polówó mọ́ ṣùgbọ́n nítorí pé ẹ patronize wọn ẹ tún introduce ẹ sí àwọn èèyàn inú àwọn tó lọ jàgbọ́n inú wọn dùn nítorí pé kí ni ajébùgbàjẹ ẹ̀yin tẹ̀dẹ̀ ẹ̀rọ náà a lot of people àdúrà tẹ̀ ṣàdúrà fún mi lágbára ọlọ́bẹ̀ ṣe ṣàdúrà fún mi àríbẹ̀ fẹ́yìn náà àìsàn kò gbóògùn kò wá ní ṣe yín because a lot of people ló máa pè mí ló máa ṣàdúrà pé Lady K àwọn dúpẹ́ káwọn wo program táwọn fi ṣalábàápàdé ìhun tẹ̀ polówó wọ́n ní báwọn ṣe lo àwọn òògùn yẹn báyìí ló jẹ́ fún wọn mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run ó jẹ́ ohun ìwúrí fèmí náà because táwọn èèyàn bá ń rà tí ò bá ṣiṣẹ́ ẹnu tèmi gan ò ní tọ́rọ̀ ojú tí a ti lé mi wọlé kò ní jẹ́ kí n lè polówó wọn mọ́ bẹ́ẹ̀ ni màá ti gbé polówó wọn sílẹ̀ ṣùgbọ́n torí ó ń ṣiṣẹ́ àwọn tó lọ jà gan wọ́n dúpẹ́ fún Ọlọ́run wípé yes ẹlòmíà pé àwọn bá wá sọ pé ẹjọ́ ìyọkọ tó ra product yìí àwọn lọ fún mi fóònù ọba yín so ó jẹ́ ohun ìwúrí fáwọn náà so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ra product àtẹ̀yìn tẹ̀ ti rà tẹ̀ tó introduce ẹ̀ sáwọn èèyàn ṣẹ́wárẹ̀ ẹ̀yin tẹ̀ bá ti ra àwọn product tí mò ń polówó ẹ jẹ́ kí n sanwó fún yín mo ń polówó product iléeṣẹ́ T-Health Natural Herbal ṣẹ́rí iléeṣẹ́ T-Health Natural Herbal agúnmọ̀ àtàgbo ni wọ́n ṣe nǹkan tí wọ́n produce nìyẹn ṣẹ́wárí gbogbo ẹ̀yin tẹ̀ bá ní diabetes ẹ̀yin tẹ̀ ní high blood pressure ẹ̀yin tẹ̀ ní big tummy tẹ̀ fẹ́ kí tummy yín flat ìbájọ́ ọkùnrin nìyí ìbájọ́ obìnrin àbí ẹ̀yin tó jẹ́ wípé jẹ̀díjẹ̀dí ló ti ṣe kíni ló ti yọ 10,000 bedroom ló ti yọ sí yín lágọ̀ọ́ ara ẹ pè mí lórí WhatsApp nọ́mbà tẹ́wọ̀ lójú screen kí fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ T-Health Natural Herbal ṣé wá rí gbogbo ẹ̀yin dádì tẹ́lẹ̀ pa pé mọ̀kẹ́dógò dáadáa ṣé mọ̀ pé iléyá àwọn èèyàn lọ lé ọdún ẹ má jẹ́ káwọn mọ́mí àtàbáwọn sísà kí wọ́n gbé oúnjẹ alẹ́ yín lọ fẹ́ lò bí o ilé ọdún tó bá lọ lé ọdún o gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ enjoy táwọn mọ́mí ò enjoy yín táwọn sísà ò enjoy yín tó jẹ́ pé yọ̀bọ́kẹ́ lẹ máa ń ṣe láti pàṣẹ wípé bọ́dì ní bó ṣe rí ni mo fi àsìkò yìí sọ fún yín wípé solution ohun táwọn bàbá wa lò láti ìgbà àtayé ti ń yáyé ó ṣì wà síbẹ̀ tó ṣe ń ṣiṣẹ́ ẹ nídà tí máa lo tablet ẹ nídà tí máa fúnra yín lábẹ́rẹ́ ẹ nídà tí máa fi nǹkan nítorí pé ẹ fẹ́ dógò gbogbo kíní máa padà fún yín ní side effect lọ́jọ́ iwájú kí làṣírí tẹ́lẹ̀ lò àgúnmu ni ẹ fomi lò ó àbí kẹ́kọ̀ọ́ pọ̀ Lipton tea ẹ má fi mílìkì sí ẹ má fi ṣúgà sí ẹ fi gbé sàn oh my god tẹ bá gbọ́ ajẹ́bí idán kì í ṣe movement tẹ fẹ́ ṣe kí ni tẹ fẹ́ dóbò ní kẹlò ẹ lè ti lò bóyá 3 days or 4 days or 1 week kì í dẹ́ ṣe ohun tẹ máa lò all the time ẹ kọ́kọ́ lẹ́ máa lò nígbà tẹ́yìn ló bá tẹ̀sí kọ́kọ́ lò lákọ̀ọ́kọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ṣe máa lò because ajẹ́bí idán ni kì í ṣe ohun tó yẹ pé tẹ bá ti lò tẹ bá ti lè ní ìbálòpọ̀ lẹ́ẹ̀kan náà báyìí ó ti parí iṣẹ́ ó ti tán lára yín nìyẹn no ó sì wà ní bọ́dì síbẹ̀ anytime tí mọ́mì bá kọlẹ̀kùn yín àbẹ́yìn lẹ fẹ́ kọlẹ̀kùn mọ́mì pírí lára kíní kan jí òun tún lára yín ẹ̀ tún ṣe kíni ẹ̀ tún continue rẹ̀ eléyìí kan fáàmù gidi ẹ̀dánwò agúnmọ́mọ́ power ẹ̀yin mọ́mì tẹ́ mọ̀ wípé yes àwọn obìnrin kan wà tó jẹ́ wípé oúnjẹ ni kéré ìfún wa oúnjẹ ni kò ó ṣẹ̀ṣẹ̀ kò ó ṣàìsàn bọ́lá ń ṣe dá wa nìyẹn ọlọ́run ò torí nǹkan míì dá abẹ́ obìnrin bẹ́ẹ̀ dẹ̀ ni kò torí nǹkan míì dá abẹ́ ọkùnrin so ẹni bá sọ pé ayélujára ẹbí kẹ abẹ́ẹ̀gì ẹja gbọ́ràn kò
kò sẹ́ni tí ì ṣe kódà àwọn màmá wa tó ti 70 ẹ̀kọ̀ọ̀kan tó bá flashback sígbà táwọn dádì ń jí wọn nígbà tó wà ní Ṣàngóòde orí wọn máa wú ara wọn á tún dìde ó lè má dàbí mọ́ nítorí pé kí ni wọ́n ti wọ menopause wọn ò lè ṣe mọ́ but wọ́n á tún ṣe kí ni wọ́n á tún fìlì gba ilẹ̀ máa ráwọn bàbá 70 yẹn tó máa lọ́mọ kọ wọ́n rántí kíní tá à ń sọ yìí nìyẹn kò dẹ̀ sí tó bá rántí ẹ̀ wọ́n máa fìlì ẹ̀ ní bọ́dì but àgbà ti dé ṣùgbọ́n ọkùnrin ò kí ń dàgbà ọkùnrin ò ń dàgbà má lábẹ́ kẹwọ́ 90 kẹwọ́ 100 tí ẹ bá lo àgúnmu tó wà pagidi wàhálà ẹ máa gbádùn lọ ni àwọn màmá mi wà gan wọn wọ menopause wọn ò gbà fún kinní wọn ò gbà ẹjà sòótọ́ rọ̀ wá gbọ́ kinní kí ló kàn mí ṣé kìí ṣe orí tí mo fi ṣèwé ló wà bẹ́ẹ̀ ni orí tí mo fi ṣèwé tó wà bẹ́ẹ̀ òun náà ló ní fáfá bẹ́ẹ̀ tí mo fi ṣèwé tó sì wà bẹ́ẹ̀ ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ so gbogbo ẹ̀yin mọ́mì ẹ ọ́dà fún àgúnmu manpower ẹ̀yin dádì ẹ ọ́dà fún àgúnmu manpower nílé iṣẹ́ Ọ̀tíyàn Natural Herbal ẹ text mi lórí WhatsApp ọ̀kẹ́ pè mí máa fún yín ní fóònù nọ́mbà wọn ajẹ́bí ìdánì tó bá dẹ̀ jẹ́ pé jẹ̀dí ló affect títí yín ẹ pé lọ́lá ẹ pé lọ́kùnrin ẹ lè ṣe 5 round kíkiri yín dẹ̀ tó sì dìde síbẹ̀ ṣùgbọ́n jẹ̀díjẹ̀dí ló affect yín due to gbogbo nǹkan tá à ń jẹ gbogbo tá à ń jẹ ní home and abroad jẹ̀díjẹ̀dí ni gbogbo ẹ̀ jẹ̀díjẹ̀dí ni gbogbo ẹ̀ so tó bá yẹ pé jẹ̀díjẹ̀dí ló affect yín àgúnmu jẹ̀díjẹ̀dí wà àgbo jẹ̀díjẹ̀dí wà nílé iṣẹ́ Ọ̀tíyàn Natural Herbal náà ni ẹ text mi ẹ̀yin ẹ̀kọ́ text mi pẹ́ nídìí nọ́mbà àbà bá sẹ́ẹ̀dẹ̀ sí yín ẹ ọ̀dà yín ìtẹ̀ bá fẹ́ any country tí ẹ bá wà wọ́n bá yín sẹ́ẹ̀dẹ̀ síbẹ̀ ó confirm tó bá dẹ̀ jẹ́ diabetes náà ló ti affect yín tó ti affect nǹkan ọmọkùnrin yín ọ ní àgúnmu tẹ máa lò àgúnmu yẹn omi àgbọn lẹ máa fi sókè ẹ máa sókè sínú omi àgbọn tó bá ti wá tọrọ fún after 3 days ẹ wá bẹ̀rẹ̀ sí ní mú tẹ bá ti mú after 2 weeks ẹ padà ẹ lọ ṣe test kẹwo level ti diabetes yìí ẹ máa wà every party já wálẹ̀ àlàáfíà máa ti ṣe kíni ó máa ti wọnú àgọ́ ara yín ojú òní tí yìí so ẹ pè mí lórí WhatsApp number tẹ̀ wọ́n lójú screen ẹ̀yin lè má ní ìdẹ̀ kẹ́rẹ́yàn tó ní ìdẹ̀ bóyá ọ̀rẹ́ yín complain pé òun ò gbádùn ìyàwó òun dáadáa àbí ọkọ òun ò tẹ̀ gbádùn ọkọ òun akọ̀ṣe òun ṣúkẹ́ṣúkẹ́ ó máa dìde ẹni kó lọ ra àgúnmu kó má lóògùn mọ́ ẹ má drug ara yín ẹ má bà iṣan yín jẹ́ ẹ má bà iṣan ara yín jẹ́ ẹni kó lọ ra àgúnmu nílé iṣẹ́ Ọ̀tíyàn Natural Herbal ẹ pè mí kí n fún yín phone number ìyẹn dúró bẹ́ẹ̀ lẹ́yìn yẹn ẹni tí mo fọṣẹ́ pa ojúlẹ̀ kan àṣírí ẹwà mi rèé o láti iléeṣẹ́ Danari Skincare náà ni mi ò change product o mi ò change company tí mò ń lò láti 4 years láti wà lẹ́nu product Danari Skincare iléeṣẹ́ Danari Skincare àwọn ni wọ́n ń ṣe product tí mo ń lò sí lélẹ̀ tí ẹ bá rí mi ní some months ago ẹ rí pé mo change skin yẹn ó ṣì wá kò ṣe rí kí ló fà á ni wípé mo relocate ìgbà tí mo bọ̀ ọṣẹ tí mo lò kún Naija ni mo gbé dání àti body cream ó wá tán a ṣáà máa wẹ ọṣẹ èmi ò lè ṣe kí n má wẹ ọṣẹ lójúmọ́ mo bẹ̀rẹ̀ sí ní lo shampoo ti ìlú bí tí mo wà mo change product mi skin yẹn bàjẹ́ wá ni ó bàjẹ́ wá ni because ẹ mọ̀ chemical tó fi ń ṣe àwọn product lóríṣiríṣi most of all this chemical ó máa ń ṣá skin ó máa ń ba skin jẹ́ I have to stop it mo ní sùúrù dìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní tí wọ́n bá mi sẹ́ẹ̀dì product Danari àtìgbà tí mo ti ń lò sí ẹ wo bọ́dì yẹn bó ṣe jí mi padà ṣẹ́rí ọṣẹ face soap yìí mo ní tí mo ti ń lò lọ kódà extra ni wọ́n bá mi kó wá 2 ni wọ́n sẹ́ẹ̀dì sí mi ọ sẹ́ẹ̀dì double ni so ó dá mi lójú pé kó tó tán màá tún ṣe kí ni màá tún ti pè wọ́n tún bá mi sẹ́ẹ̀dì mi ẹ má ṣe kí ni ẹ má lọ máa lo chemical tó máa bàyè skin jẹ́ ọ̀rẹ́ mi kan lo shampoo kan ó ní shampoo yẹn wà pa ó lo face cream kan ló wà pa ẹ má jẹ́ kó bà skin yín jẹ́ òun nìyí ẹlòmíì lórí program ẹni tó máa pupa tó máa fine tó máa ṣe yoyoyo á máa polówó product fún yín ẹni kó gbé yín tó lò wọ́n síta ẹ rí pàdánù product ló ń lò ṣe rí àwọn tó máa ń ṣe most of àwọn product yẹn wọ́n máa ń wo skin àwọn tó bá ń ṣe program bí skin wọn bá ṣe lọ́ máa fi gbé advert lọ fún wọn tèmi ò rí bẹ́ẹ̀ láti 4 years ẹ gbọ́ kí n polówó cream mi ohun tí mò ń lò ní òun ni this is my body soap ọṣẹ ìwẹ̀lẹ̀ lè ṣẹ́ tí mi òun mò ń lò ẹ ti rápa ọwọ́ bẹ̀ face cream mi ní òun ní ṣẹ́ tí rí àpá ọwọ́lẹ̀ wò nú ẹ̀ ṣẹ́ tí rí àpá ọwọ́lẹ̀ wò ohun tí mò ń lò ní face soap mo ní soap mi ó wà nínú bedroom tí bá ti jí láàárọ̀ bẹ́ẹ̀ yẹn extra wọ̀ lélẹ̀
máa wá fi scrub face mi máa fi sọ ìgbà míì tí bá wá ṣe program ọṣẹ wà lójú mi mo fọṣẹ pa ojú máa fi pa ojú mi máa fi pa débi ọrùn mi máa yà fi sílẹ̀ máa ṣe nǹkan tí bá fẹ́ ṣe kò bá yàn lójú jẹ́ mo máa gbé bọ́ta bẹ́ẹ̀ tí máa jáde lọ pẹ̀lú ẹ̀ tí máa lọ store tí máa filẹ̀ sójú mi tí bá dẹ̀ ti ṣe pé yes I'm ready to bath bá dẹ̀ ya bọ́ sílé ìwẹ̀ omi ló dẹ̀kù tí mo máa fi sójú kò sí pé mo tún fọṣẹ bí ìfojúmọ́ èyí tí mo ti fi pa yẹn is okay ẹ lọ try yẹn gbogbo ẹ̀yin tí face yín bá bàjẹ́ ẹ lọ try yín face soap and this face cream ẹ lọ try yẹn fún 1 week nínú èpè nínú àdúrà ó ṣùọ̀ fún mi ẹ máa fi kan ránṣẹ́ sí mi because ó ṣiṣẹ́ gidi face yín máa jáde wá ẹ máa wá surprise mo fi ọba tó dá ayé àti ọ̀run mo fi ṣe ẹlẹ́rìí with this product within 1 week ẹ lò bẹ́ẹ̀ láàárọ̀ ẹ lò bẹ́ẹ̀ lálẹ́ tẹ bá ti fẹ́ lọ sùn náà tó bá ti lálẹ́ tẹ bá ti fẹ́ lọ sùn tẹ́tí kó ti kú bí sọ minutes tẹ fẹ́ lọ sórí bed ẹ fi ọṣẹ yẹn scrub ojú yín tẹ bá ti wá fẹ́ lọ sùn ẹ fọ̀ dànù ẹ wá fi cream pa kẹ fi sílẹ̀ kẹ lò fọ́sẹ̀ ẹ wo bó ṣe máa rí same thing body cream means ẹ wá scrub ọṣẹ torí mo ọlá manage ọṣẹ this time around ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń fi ọṣẹ kọ́kọ́ pa gbogbo body mi kí n tó lọ wẹ̀ but tí bá ti ní enough dáadáa lọ́wọ́ I will go back to that but àìṣe bẹ́ẹ̀ náà ẹ wo tẹ bá wojú mi ẹ rí i pé bí face mi ṣe rí náà ni gbogbo body mi ṣe rí so àṣírí ẹwà yẹn lélẹ̀ gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi ẹ pè mí kí n fún yín ní phone number Danari Skincare ìlú UK ni wọ́n wà wọ́n ní àwọn product lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ni irú èmi nígbà tí mo rí pé skin mi tuntun ti bàjẹ́ mo tún snap ẹ̀ ni ẹ snap body yín ẹ send ẹ̀ sí wọn ẹ lè má show face yín tẹ bá ń tijú and she is not kind of person wọn máa gbé kiri pa ẹwú bí lágbájá ṣe rí rẹ̀ no mo snap body mi pé tó iléeṣẹ́ Danari ẹgbà mi ò ẹ wo bí mo tún ṣe dàgbà tí mo dé Canada o ẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ pa pé Lady K kí ló dé mo ní product mi tán ni ó ní ẹ̀ bá ti pè é ká bá yín send mi wọ́n dẹ̀ bá mi send ẹ̀ òun ló ṣe fún mi ní èlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíní ni mò ń lò lọ́dọ̀ wọn 19 ni wọn òun ló ṣe wá fún mi ní Plastino whitening soap òun ló wá fún mi kó lè tètè ṣí gbogbo kíní yẹn dànù kúrò body mi because body yẹn tún bàjẹ́ ìwọ̀n ò dà ó bàjẹ́ gel tí mo lò shampoo tí mo lò ó affect skin yẹn so mo ní láti snap ẹ̀ sí wọn kò yàtọ̀ sígbà tí mo lọ sí Àbújá tí mo mu omi kẹ́míkà fomi kẹ́míkà wẹ̀ bára yẹn ṣe rí tí mo gbé dé so mo tètè snap ẹ̀ sí wọn lọ́ní no ẹ sáré lu ilé kẹfì sí gbogbo ilé dànù kò bọ́ sí i oníbèmí náà ṣe rí nìyẹn so gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì tẹ bá ní the product ṣẹ́ àwọn ọkùnrin náà lò ọṣẹ tẹ́kọ̀ lè má fi wẹ̀ tẹ́ bá ní time àti cream body yìí ọṣẹ tẹ́ lè má lò fi wẹ̀ wà ẹ wo ọwọ́ mi sì omi gbóná òun ló affect ẹ̀ tí summer winter bá lọ sí a padà sómi tútù torí èmi ò lè má wẹ̀wọ́ sómi gbígbóná ẹ̀yin náà mọ̀ pé all the time mo máa ní cold so omi gbóná ni mo máa ń lò all the time even when I was in Nigeria omi gbóná ìnáwó nìkan lọ ń ṣàánú kògbókògbò kọ́ lọ ń ṣàánú mi so mo máa ń lo omi gbóná gan and yàtọ̀ sómi gbóná changing of environment changing of weather everything all affect àti product gbogbo ẹ̀ affect very soon say ẹ máa rí gbogbo ọwọ́ mi tẹ́ bá ti ẹ̀rí pé ẹ̀rí pé ó ti ń ráìmù mọ́ gbogbo skin mi padà so gbogbo ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì àìdá ẹ̀yin kàn nídìí ọṣẹ tẹ́kọ̀ máa fi wẹ̀ kẹ́ máa lọ bí iṣẹ́ títí yẹn ní táìmù àpara pa ojú pàdé pa ọmú pa gbogbo ẹ̀yẹ ọṣẹ tẹ́lẹ̀ ló wà tó dẹ̀ yẹ pé skin yìí máa wà pa ẹ̀yin ẹ̀ ṣáà ti text mi pé ẹ ní the phone number oníkírìmù yẹn máa send the phone number yín dàbọ̀ lápọ̀ lọ sí yín tẹ́ bá ti pè wọ́n ẹ sọ orú nǹkan tẹ́ bá fẹ́ ẹ má ní dandandandan tí Lady K ló lẹ fẹ́ ẹyẹ ṣàlàyé fún wọn nǹkan báyìí ni mo fẹ́ bí skin mi ṣe rí ni wọ́n á fún yín ní tó máa bá yín ní bọ́dì mi nígbà tẹ́mi snap bọ́dì mi sí wọn tí wọ́n gan rójú yọ ṣe wọ́n ní kàyéfì wọ́n sáré fún mi ní ilé pé kí n lọ lu ilé kí sáré fi ṣe dànù kí n lè padà sí normal skin mi ẹ̀yin náà dẹ̀ rí pé skin yẹn ti padà so bó ṣe jẹ́ nìyẹn mo wá tún wá fẹ́ fi àsìkò mo fẹ́ fi bẹ gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dáadé ẹjọ́ torí tọ́ lọ́rùn gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe owó sílùú Nàìjíríà dọ́là ó ti háì o dọ́là ti háì gan ẹ lọ download Lemfi app ṣe Lemfi app oríṣiríṣi orúkọ ló ń jẹ́ ọjẹ́ lẹ́màdé wọ́n jẹ́ kìnnìkan ẹ lọ download Lemfi app ẹ wá lórí referral code mi tẹ́ wọ́n lókè kẹ́ fi ṣe owó ẹ̀yin fọ́nrán yín máa rí exchange rate yẹn bó ṣe rí dọ́là ti háì gan sí ẹ má jẹ́ kó cheat yẹn má jẹ́ kó tọ̀yìn dọ́là ti háì gan gidi ní mi ò kàn lè fún yín ní specific price iye tó wà because ó lọ ń bọ̀ ni tí bá láàárọ̀ yìí sí ìgbà tí mo máa wọ $1 Canadian ó wà ní $1,022 nígbà tí mo máa wá ṣe program tí mo ṣe ó ti di 1,030 tí mo máa tún fi release program yìí sí ó lè ti di 1,040 àbí kó ti di 1,001
Canadian ni o, not US o. US ti wọ bí 1.5. So dọ́là ń lọ sókè kò wálẹ̀ ó lọ ni ẹ má jẹ́ kó tán yìí ó tuntun ti ń gbé bọ́dì. So ẹ lọ download app yẹn. Ẹ̀yin tẹ̀lé ti download ẹ complete ẹ jọ torí ọlọ́mọ fọlọ́ọ̀ bá bẹ̀ yín ẹ lò kẹ́ fi send owó. Ẹ̀yin tẹ wà l'Amẹ́ríkà tẹ bá lò ó máa fún yín $20 bonus. Ẹ̀yin tẹ wà Canada ó máa fún yín ní $30 bonus. Ẹ̀yin tẹ wà ní UK ó máa fún yín ní £10 as bonus fún first transaction tẹ bá ṣe. So mo bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ ti at least in my list lórí fóònù mi more than 70 people ni mo rí wípé ti install ẹ̀ ó kàn kó kẹ́ complete ẹ̀ kẹ́ fi ṣe transfer ẹ jọ torí ọlọ́ ẹ lọ lò ó. Mo fi ọdún lọ́wọ́ bá bẹ̀yìn dọ́là ti lọ sókè sí ẹ̀yin tẹ́ ẹ̀ tí lò ẹ lọ lò ó. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí lò náà mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín o ẹ ṣeun gan. Ebi ara ẹbí ẹ̀mí kò ní pa yín ẹ ṣe mo dúpẹ́ ẹ bá mi share ètò kẹ́ subscribe sí YouTube mi. Ẹ̀yin tẹ́ bá ní 1 or 2 things tẹ́ bá fẹ́ bí mi ẹ feel free ẹ pè mí lórí WhatsApp number ẹ contact mi lágbára Ọlọ́run àdìgbòrà burú síra wa ẹ ṣeun gan ire o ẹ subscribe o.